ọjọ́ lọ́jọ́ abínisáyé tí a fi ń jorúkọ ọmọ aráyé ẹni lé lọ́dún kọrin ọpẹ́ f'Olúwa ọba gẹ́gẹ́ bí ọmọ tó múre àgbàyanu oore làdùn ní ń dúpẹ́ fún ọba tó sàtọ̀dẹ̀ jẹ́ nínú aláboyún èwo rọ́bí náà fi ń káláboyún pé ìwọ ọmọ ọ̀rọ̀ rẹ gbájú bó ṣe tó níjó ọ̀rọ̀ rẹ gbá kó yọ lóníyùngbàyùngbà. Madam Motúnráyọ̀ ni mò ń kí ipò Ayọ̀ríkádún Àdùnní ni mò ń kí ipò ọjọ́ ìbí ayé olóògbé Gbádébọ̀ lólé lọ́jọ́ orí ibi Ẹsẹ́yìn bá wà ilẹ̀ rẹ̀ àwọn àbúrò ló ní kí ẹ̀gbọ́n kú ọjọ́ ìbí àwọn ọmọ ló sọ kí mọ́mì lé lọ́jọ́ orí wọn ló lóko àgbà tó gbójúlẹ̀ jẹ́ nílé ẹ̀kọ́ gíga alákọ̀wé tí mo rí ọmọ sí eré dé níre là sọ̀rọ̀ àwọn ẹni rẹ̀ orí ló ṣe tiyín bẹ́ẹ̀ kì í ṣe èèyàn. Madam Janet máa dá gòjògòjò ìwọ ló nígbàgbọ́ tó súnmọ́ Jésù bíi ìṣọ̀rùn ìwọ láya rere tó lọ́lá abiyamọ ọlọ́jà rẹ̀ mọ̀ ni mọ́mì ìṣe alákọ̀wé tó lámìlaka ni mò ń kí ọ̀mọ̀wé tó dáńkájá ni mò ń kí Àdùnní ti gòkè odò káfárá tó já tàbínú ẹni ọ̀sàgbéjẹ́ mọ́wọ́ Olúwa ti gbé ọ lékè ọ̀tá àṣẹnídìtẹ̀ mọ́lẹ̀. Òkè onígbìn nílé jẹǹkẹ̀dẹ́lé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọmọ wọn lókè onígbìn oró tẹ̀dọ̀ ọmọ onígbìn lẹ́dún àrèsìn ọmọ níní láàní làṣàjọjẹ àjọjẹ ọdún bíi káníkẹ́nìkan ni túpútúpú ṣe wí gẹrugẹru ọmọ àpòjù ògùn fímọ dùgbẹdùgbẹ ẹ̀kúnrẹ́rẹ́ ìgbín bẹ nílé àwọn bàbá tó bí ọlọ́mọ ẹni bàbá ro wọn dòwò pẹ́ ní yìí ló mọ̀. Àwọn àbúrò ní gbàdúrà fẹ́ gbọ́n nínú rẹ̀ àwọn ọmọ ní wúre fàbíamọ tòótọ́ wọ́n ní wúre kí ẹ gbó bí olúgbógbó ti gbó kí ẹ gbó bí olúgbógbó ti gbó kí ẹ gbó bí àgbà kan tó gbó tó fọmọ owó ṣagbára ọmọ owó yọyọyọ dún kínní ní kí eré túbọ̀ máa rọ̀gbà yín ká tòun tó sì lẹ́yìn lé fi ń kórè mọ́ra wọ́n lẹ́ ti ṣe tọ́dún yìí kí ẹ ṣe tàmọ́dún rọ́dọọdún ní sápọ́n rúwé ọdọọdún lérò wá ń wà wọ́n lẹ́mọ̀ bẹ́ẹ̀ ni bí ọ̀bẹ tí bẹ́ṣu àtẹlẹsẹ̀ ayẹ̀nà kí ẹ ṣọdún mọ́dún rọ́mọ ọmọ ọdún ọlámọ́lá ọdún ire gbogbo ọdún àìkú tí ṣe baálẹ̀ ọ̀rọ̀.